Ṣọlápé, mo jẹ́ rò pé orí fídíò tí Fọlá ṣe. Mo jẹ́ rò pé orí fídíò tí Fọlá ṣe. Bóyá ìjẹta also. Where she was. I think now Fọlá is the confidence choke. The confidence. Ó ṣe kí ni? He choke. I think now Fọlá is now understanding. She's now understanding everything. She's now bold enough to tell her story. Ṣọlápé, Fọlá Tinubu is bold enough to tell her own side of the story because all this while she was quiet. She was scared. She was afraid. She feels she's never enough. She feels like Lizzie has more than, but look at Fọlá today. Ibi tí láti ó lè dé. Ibi tí Lizzie gan ò lè dé. Ibẹ̀ ni Fọlá ń lọ. Nǹkan tí Lizzie ò lè ṣe, Lizzie I double dare you. Kó lọ China kó lọ gbé container. Mà àwọn tó máa ń gbé container wọlé ni. Mà àwọn tó máa no clearing and forwarding. Ṣé rò pé you think na joke? You think say na joke? Mọ àwọn tó máa ń gbé container wọlé. There's so many things. Sometimes I look at life. Ó pé sórí ó ní wọn kì í ti kékeré mọ́tò ṣe ọmọdé. Olórí burúkú láti ó gbọ́ kòkò òjò ó domi agbádá nù. Ó wọ obìnrin kò lè ṣiṣẹ́ láti for your information. Women are not supposed to work. Women are not supposed. You should be the provider. Then provide. Láti. Men are the provider. Then provide. Olórí burúkú ó gbé traveling box ó lọ sásábẹ́ obìnrin. A ṣe èrè. Pẹ̀lú bó ṣe sá lọ tó look at your life. Paraga ló mú kiri nígbẹ̀yìn ayé ẹ̀. The woman render you useless because you cannot provide. Fọlá bo àṣírí ẹ̀ gbogbo ìgbà tó wà pẹ̀lú Fọlá ni. Fọlá bo àṣírí ẹ̀ láti. Even with what you said to Lizzie, pé Fọlá ò lè ṣiṣẹ́ ọ̀lẹ ni because o fẹ́ dóbò o dẹ̀ fẹ́ gbowó lọ́wọ́ ẹ̀. Ó bá Fọlá jẹ́ wo Fọlá lọ́jọ́ tèmi. It's better gan kí Lizzie fẹ́ Fọlá ju kó fẹ́ wọ̀ lọ because o ò ní any value. Lati, you are valueless. It will have been better tí Lizzie bá fẹ́ Fọlá kó fi ẹ́ lẹ̀. Because by now they will be very two strong women. Look at it. Bẹ́ẹ̀ni. Lizzie ò ní ṣámálámálá bó ṣe ṣámálámálá torí tiẹ̀. Lizzie ò ní sógonu bó ṣe sógonu torí tiẹ̀. Fọlá will have ṣe kíni. Tí Fọlá bá ń kó wọlé Lizzie máa ṣe. They will be very powerful. Owó burúkú máa wà lọ́wọ́ àwọn méjèèjì. But torí àtijẹ àti mu àtẹnu tó lọ ṣe ọ̀lẹ alápá má ṣiṣẹ́ ọkùnrin. Fọlá fi fold ó ní fold tó ń jọ ẹ́ lójú tó fi gbàrà wọ̀ lọ́wọ́ ẹ̀ tó fi gbá ìsìnkì lọ́wọ́ ẹ̀ tó fi bá tiẹ̀ jẹ́. Ó ní òun lè ra 10 lọ́jọ́ tèmi. Ó wá wà ńbẹ̀ obìnrin ló ń ra fóònù fún ẹ, obìnrin ló ń ra pátá fún ẹ, obìnrin ló ń dáṣọ sí ẹ lọ́rùn. Àwọn aṣọ òkú bá mi. Àwọn kábíyèsí tó ti kú tó ti wàjà lọ́jọ́ pípẹ́. Aṣọ tó ń lò kan tó kú. Aṣọ tó ń lò gbà tó kú tán. Lizzie máa lọ wá lọ rà ní bend down select. Mo wá gbé sí ẹ lọ́rùn. Aṣọ ńlá kọ́ lè yàn ńlá. Pẹ̀lú gbogbo aṣọ tó wà ní wardrobe báyìí. Wo bí ilé ayé ẹ̀ ṣe rí. Láti pẹ̀lú gbogbo aṣọ tó wà ní wardrobe. Wo bí ilé ayé ẹ̀ ṣe rí. Ṣé kò wá tán fún ẹ? See Fọlá boldly coming out. I'm proud of you, Fọlá Tinubu. Saying that kí ló ń fẹ́ ṣe ń sìn tọ́lọ́run gbà fún. Láti gbogbo nǹkan tó fail as a person. You failure to become successful. Failure to be a husband. Failure to make money. Tó ní wọ́n sọ pé olóńjẹ̀wà àti kìíní ní Kòròdú ibẹ̀ náà ti lọ pick ẹ up. Pé òtún rówó ẹ̀wà ń gan san. You failed yourself as a man, as a husband, as a father, as anything in this life. You're a failure. That's why Lizzie can never respect you. When you left, Fọlá pick herself up.
in fact ìwọ gangan ló ń dìmú láìtì Fọlá. You came to say it Fọlá lè sọ kínní ó láìkì pátí mélòó ni Fọlá lọ sí kò lè ṣiṣẹ́ kò lè sọ 1 naira di 2 naira láti ọmọ yẹn ti ń ṣe importation kí lórí ṣe awáyé wá pòfo. Ìyàwó tó fi ilẹ̀ pẹ̀lú ọmọ tó dọmọ́lẹ̀ tó dàyàwó sílẹ̀ tó lọ torí àtẹnu ìyàwó òun ti ń ṣe importation and exportation ààrẹ àwọn bọ́ba ṣẹ̀sìn ìyàwó òun obìnrin ti ń ṣe importation and exportation wọlé ayé kí lórí import ògógóró ilé onípàràgà lójoojúmọ́ àwọn àmà wọlé lórí ìwò táwọn bandits bá gbá ẹ mú ó ti yẹ kó gbé ẹ ìwọ ló yẹ kó gbé kó tọ́tọ́ ẹ kó má fi ẹ lẹ̀ kó fún wọn ní ransom gan kó má fi ẹ lẹ̀ kó fi ransom bẹ̀ wọ́n gan kó má gbọ́ kó láwọn ò fẹ́ ransom àwọn kò fẹ́ deal pẹ̀lú ẹni release the children take Bọ̀dá Láti kó fi àwọn ọmọ yẹn lẹ̀ kó mú ìwọ torí kí ni benefit ẹ ní ayé. Fọlá can now boldly ọmọlọmọ yẹn náà Fọlá can now boldly lọmọ she's telling her story she's making her story she'll get to say she's making herself as an example for women pé tó bá gbọ́kọ ẹ Ọlọ́run sì lè ṣe kíni ó sì lè pick ara ẹ up ó sì lè jẹyàn torí Lizzy àti olórí burúkú Lattis plan ni pé kọ́ wá kọ́ ọmọ yẹn wá máa tọrọ jẹ lábẹ́ àwọn nǹkan tó ṣọ́ọ̀kì Lizzy nìyẹn téèyàn kan wá ká ẹ ní Ọlọ́run máa tẹ́rọ̀gì fún ẹ. Fọlá is using her own story ẹ̀rí bó ṣe ń tẹ̀lé confidently because she worked for it olórí burúkú tẹ̀ rò pé donation it's not donation this time she worked for it èèyàn mélòó ló donate owó fún Fọlá lẹ́yìn ìgbà tó ti dáwọ́ tó ti kọ́lé yẹn kí ló kù she has picked herself up ẹ máa rí inú movie ẹ máa rí tó ń tẹ́lẹ̀ ẹ máa rí inú ṣe importation ẹ máa rí China ẹ bá ń bèrè pé bó ní Bọ̀dá Láti rí lọ Kálọ̀tì tó ti ẹ̀ promise Bọ̀dá Láti where is the Kálọ̀tì Kálọ̀tì tó promise engineer Lawal àwọn engineer ìsọnù wọ́n kàn fún title náà wọ̀tá ààrẹ o mi ìmọ̀ ààrẹ ibi president ọ̀hún pé láàrẹ̀ ṣé láti káwé ni àbò ṣe politics tábà sọ pé gẹ́ni èèyàn tó yẹ pé kò tiẹ̀ lè rówó fi oúnjẹ sílẹ̀ ní obìnrin ló ṣì ń bọ òun náà ń pè láàrẹ̀ orúkọ òwárò wèrè kò kàwé obìnrin ló ń bọ obìnrin ló ń ra fóònù fún obìnrin ló ń ra fóònù fún ẹ obìnrin ló ń ra aṣọ sí ẹ lọ́rùn obìnrin ló ń fún ẹ lówó pàràgà ó wá sọ pé ó máa ṣe rere lé ayé Láti kò sí oríire kankan àbákú la ṣe wúrẹ́ bó o ṣe máa bákú nìyẹn obìnrin tó fi ilẹ̀ tó sá lọ àìlè ṣiṣẹ́ olóṣì kò lè ṣiṣẹ́ tí ò bá sí wàá sáré ni wàá ṣiṣẹ́ you will not give up on yourself àbí kò máa wá easy way out the easy way out tó o mú Lizzy wo bó ṣe sọ ayé ẹ̀ dìdàkudà àkísà láyé ẹ̀ sìn báyìí ọ̀ ju àkísà yẹn sórí ààtàn nǹkan tí Lizzy fojú ẹ̀ rí nìyẹn ó wá mú àkísà yẹn ó jù sórí ààtàn torí ọmọ lẹ̀lẹ́ ni ẹ́ ọmọ ilẹ̀ lẹ́ni ẹ́ gbogbo ayé ń ṣiṣẹ́ ó jókòó sábẹ́ obìnrin 6 years of nothing Láti tọ́ka sí nǹkan tó mú bọ̀ níbi tó sá lọ torí pé ò lè ṣiṣẹ́ wá tọ́ka sí 6 years of zero ibi tó lọ ó sọ bẹ̀ dáhoro ní ìwọ tó lọ ó ayé ẹ̀ dáhoro ní ibi tó filẹ̀ wo bíbẹ̀ bí grass ṣe wá green náà lọ́dọ̀ Fọlá she's a celebrity she's an importer and exporter ẹ rí pé mo fi exporter bẹ́ẹ̀ ni she's a wonderful woman ìwọ ọgán ló dìmú láì ti Fọlá Ọlọ́run ló ní kó kúrò ọ̀nà ayé ẹ̀ Fọlá ò bá máa mọ̀ kò ní mọ̀ nǹkan tó ń lose ní ayé pé ìwọ gọ́gọ́ ní igi wọ́n ní báwọn igi eléèrà téèyàn ò gbọ́dọ̀ kó Láti ní òṣòbìnrin tó kò táyé obìnrin yẹn ò bàjẹ́ ẹ lọ wò ìyá onímọ́ímọ́í ẹ wo Lizzy ẹ
ẹ wo Fọlá, ẹ wo Lizzy, ọ̀dọ̀ Lizzy ló wà sí títí gbogbo ti Lizzy ta tó ń igi eléra tó sọ pé yóò gbọ́dọ̀ kù láti ní igi eléra láti ní igi eléra. ẹ̀yin olóṣì àṣòṣì màmú àtọkọ àtìyàwó, àwọn wèrè òsínwín ènìyàn, òsínwín ni yín, àwọn tó ti tán fúnnú ayé, àwọn tí ṣé ẹ lè jáde mọ́ sìn ibi tí wọ́n ti recognize láti níbi ilé onípàràgà àti yóò kẹ́rì ilé ayé ti sú wèrè ẹ̀rí lọ́wọ́ lọ gbọ́ ògùn jẹ ó fèlì láti mọ́mọ́ nǹkan tó máa lò tó òfin ní fèlì. Is this not a shame? Fọlá stood 6 years, over 6 years tó ti fi Fọlá lẹ̀ tó bójú wẹ̀yìn. Look at Fọlá today, look at you today. Nǹkan tó máa fi ṣe reference ni ó sì ń tọrọ jẹ náà ni ó tọrọ jẹ débẹ̀ ó dẹ̀ sì ń tọrọ jẹ up till now. Look at you today, look at Fọlá today, 6 years tọmọ yẹn fi pick ara ẹ̀ up tó dìde pẹ̀lú àtìlẹyìn ẹ̀yin olóríire àwọn ìyá dáadáa. ọmọ wo ò ní ṣàgbákò irú láti lájẹ, ọmọ wo obìnrin ò ní ṣàgbákò irú láti, ọmọ wo ọkùnrin ò ní ṣàgbákò irú Lizzy, wèrè dùmọ́ta ó lè dùmọ́ta awáyé wá pòfo. Awáyé wá pòfo. ẹ wo Fọlá 6 years tó bá yẹ pé láti jókòó 6 years ó ṣiṣẹ́ ẹ̀ ni kò lọ sásábẹ́ obìnrin ayé ẹ̀ ti lè ta sánsán sí i. bọ́ọ̀lẹ́ alápámáṣiṣẹ́ olè jígólò ní jìbìtì òrògùn ológun dẹ̀bìtì àyà tí ó lè láti ó lè kì í ṣe Lizzy gan ló yẹ kó mú sínú ìdùmọ́ta ìwọ gan ló yẹ kó sọ táyà sínú ìdùmọ́ta kó da petrol sí kan ṣáná sí. olè gbéwìrì ìyàn táyé ẹ̀ ti bàjẹ́ tó ń wẹ́ni kúnra ìwọ ló bá ti Lizzy jẹ́ ìgbà tí ò mọ̀ ẹ́ Lizzy is loved far and wide ìgbà tó ò sínú ayé ẹ̀ bó o ṣe dé báyìí lógún dé bó o ṣe dé báyìí lógún dé tó bá yẹ pé òun gan ti fura nígbà tí voice ẹ̀ ti jáde yẹn tí voice ẹ̀ ti jáde tó sọ pé kó tọ́jú òbò kí Fọlá tọ́jú òbò ló yẹ kó ti lé ẹ̀ dànù òun ò fura ó ń defend orí burúkú tó yẹ kó ti lé ẹ̀ dànù. ayé Lizzy ò bá má rí báyìí o ayé Lizzy ò lè rí báyìí o ẹ̀yin aṣèrè ẹ̀yin aṣèrè gbogbo kí ló dé náà kí ló dé náà kí ló ṣẹlẹ̀ gangan. ẹ wo Fọlá lọ́jọ́ tèmi. This is a reference to you. If Fọlá can do it, you too you can do it. Ó lè rọ́ọ̀fù ń bẹ̀rẹ̀ ó rọ́ọ̀fù fún Fọlá ń bẹ̀rẹ̀ ó rọ́ọ̀fù fún Fọlá ń bẹ̀rẹ̀ bọ́ ẹ wò ó 6 years later ó ń tell story ẹ̀ ó ń fi ìgara she is so proud of herself ó ń fi ìgara tell ó ń ṣèdí àwọn méjèèjì pé orí burúkú tẹ́ ẹ ṣe ẹ wò yín ẹ ti ń rojọ́ òun gbogbo ògo ara Lizzy pátápátá ló sọ̀kèwé kò sí nǹkan kan mọ́ gbogbo àǹfààní ayé Lizzy àtayé láti ọmọ yẹn sọ if I can do it you can do it. It's using a story to encourage other women. kì í ṣe wèrè ojú abẹ tó ń sọ pé torí pé òun fẹ́ máa dókó ọmọ kékeré I'm using my story to ṣe kíní. This is a story. ṣe gbọ́ Fọlá pé ó ń ṣèṣekúṣe kiri ṣe gbọ́ Fọlá pé ó ń ṣèṣekúṣe kiri èèyàn ẹyọ kan tá a rí mọ gan-an ó ṣe é rí mọ́yàn èèyàn ẹyọ kan tá a tún rí mọ ó ṣe é rí mọ́yàn. èèyàn tá a rí mọ́ Ṣọlá pé kò ṣe é rí mọ́yàn
6 years kí ni láti rí gbé ṣe òkè tá bá ti sọ pé òkè o tó bá yẹ pé láti fẹ́ ṣiṣẹ́ tí Lizzy gan bá fún lówó ṣó yẹ yín sí kó tẹ̀ fún lówó ṣe bó yẹ kí iṣẹ́ láti gbèrò láti gan ni ò lè san 1 naira di 2 naira ẹ̀yìn èèyàn míì láti yóò ní ò lè san 1 naira 100 naira di 1000 torí láti jọ òkè ká ti sọ pé Lizzy bá yára ẹ̀ jẹ́ ṣèbí owó tí Lizzy tún fún láti àti gbogbo nǹkan tó ṣe fún láti ṣèbó tún yẹ kí láti tiẹ̀ tún lè kí ló ṣe kálọ̀tì ṣèbó yẹ kí láti gan tiẹ̀ tún lè kó tiẹ̀ lè rọ́jú kóun náà da èèyàn by himself láti gbogbo nǹkan tó ń ṣe ló ń project lórí Fọlá ń gbà yẹn pé Fọlá so that they will shift the attention from him láti 6 years of nothing you are the gigolo olè ní ẹ alápá má ṣiṣẹ́ ní ẹ ó ṣàfẹ́ kí Lizzy máa bọ ẹ ni Lizzy ló tún kọ́lé tó tún kọ́ mansion torí ó ti ń rọ̀bọ̀ ẹ̀ pé òun ló ń kọ́ mansion káwọn èèyàn lè mọ̀ pé o ò ní nǹkan kan no value you have no value to add to Lizzy's life you've never had any value you have no value to add o kàn wá kó ṣàkóyà máa fún ẹ lóúnjẹ àtowó ọtí olóṣì what a useless man gbogbo àwọn ẹgbẹ́ ẹ wọ́n ṣiṣẹ́ kárakára ìwọ jókòó sábẹ́ obìnrin ló ń fún ẹ lóúnjẹ ó wá ń yọ kùbíkùbí tó look at the way Fọlá is shading you go enjoy am you go feel am láti 6 years kí lórí mú bọ̀ ìwọ gángan ló lè sanwó náírà di 2 naira olóṣì ta ló ń lọ patí náà yìí méjèèjì patí mélòó ni Fọlá lọ ta ló ń lọ patí no be you náà máa kó aṣọ àwọn bàmí tó ti kú tó máa kó sí ẹ lọ́rùn aṣọ òkú wọ́n lọ bọ́ lọ́rùn bàbá nù símẹ́tírì wọ́n á kó sí ẹ lọ́rùn wọ́n á máa rùn bí òkú wọ́n ròyìn wọ́n ní bọ̀dá láti máa rùn bí òkú ni mo ní kò ní rùn bí òkú kọ́ ló ń bá sùn ẹ̀yin wèrè aláìní tójú aláìní rònú àtọkọ àtìyàwó ẹ wò Fọlá máa fojú yín hàn èèmọ̀ ní bó ṣe ń ju ṣéèdì yẹn ni ó kàn tẹ̀léra ni mo ní ọmọ dáadáa ni ó dojú ti rẹ ó dojú ti àwọn family ó dojú ti àwọn ọmọ ẹ this is our children will be so proud of her Fọlá's children will be so proud of her kò tọrọ jẹ kò tọrọ mu ó dẹ̀ ṣiṣẹ́ yẹn Ọlọ́run dẹ̀ tún kún ọwẹ́ Lizzy ibi tó máa jókòó sí nìyẹn tí Fọlá tún máa open another branch àbí kó tó yẹ tó lọ open branch sí China wàá fẹ́ pokùn sóúnjọ yẹn fóònù 7 ló fẹ́ parẹ́ ẹ lé lórí ó ti ọmọ tó gbé kọ̀ǹtẹ́nà méjì wọlé àti wá àti láti para yín pọ̀ ṣe tí ì rí nǹkan kan.